gbogbo ẹni tó sunkún inú nítorí ọmọ tí wọ́n bí tó ń bà wọ́n nínú jẹ́ o ọlọ́run aládùn wọn nínú. gbogbo ẹni tó sunkún inú nítorí ọmọ tí wọ́n bí tó ń bà wọ́n nínú jẹ́ o ọlọ́run aládùn wọn nínú. gbogbo ẹni tó ń sunkún inú nítorí ọmọ tí wọ́n bí o tó ń bà wọ́n nínú jẹ́ o ọlọ́run aládùn wọn nínú o. gbogbo ẹni tó sunkún inú nítorí ọmọ tí wọ́n bí tó ń bà wọ́n nínú jẹ́ o ọlọ́run aládùn wọn nínú o. kò mọ̀ sẹ́ni tó lè ṣe àyàfọ́ lọ́hùn ọba ńlá, ọba tó máa ń gbanilà lọ́wọ́ àwọn èèyàn ńlá. kò sẹ́ni tó lè gbanilà àyàfọ́ lọ́hùn ọlọ́lá, ọba tó lànà tó lóní lọ́lá o. ìwọ lọ́lọ́hùn ọba ńlá. gbogbo ń tó ń pa mí lẹ́kùn tí wọn ò lè sọ fáráyé, mo wí fún rẹ̀ yàrá wò dákun jẹ́ òdìdùnú. gbogbo ẹni tó sunkún inú nítorí ọmọ tí wọ́n bí tó ń bà wọ́n nínú jẹ́ o ọlọ́run aládùn wọn nínú. ọba tó ṣe Ṣéhù Ádámù tó sọ wọ́n dìdùnnú, ìyẹn fún gbogbo àgbáyé. òun ló ṣe Ṣéhù Yúsúfù bàbá Alágbàjì tó ṣe wọ́n dìdùnnú. òun ló ṣe Ṣéhù Mustapha bàbá wa lọ́gọ́rọ́ tó sọ wọ́n dìdùnnú. ṣóun ló ṣe Ahmadiyya tó ṣe wọ́n dìdùnnú. Umul Faida àkọ́kọ́ ìyẹn ní ìlú Ẹdẹ. ọlọ́run dákun mú bẹ̀ ọ́ wá sọ mí dìdùnnú, ìdùnnú gbogbo àgbáyé. wọ́lá Muhammadu wọ̀lá oníṣẹ́ ńlá. gbogbo ẹni tó sunkún inú nítorí ọmọ tí wọ́n bí tó ń bà wọ́n nínú jẹ́ o ọlọ́run aládùn wọn nínú. ọmọ àwọn èèyàn ọlọ́run ó yá, òbí mi yóò jèrè mí o, òbí mi yóò jèrè mí. àmì o òbí mi yóò jèrè mí o, òbí mi yóò jèrè mí. lọ́lá Muhammadu òbí mi yóò jèrè mí. òbí mi yóò jèrè mí o, òbí mi yóò jèrè mí. lọ́lá